Hallelujah. Give thanks and praises unto God. Yeah, today is the day the Lord has made. We want to be rejoicing and be glad in it. Hallelujah. Adekabo sórí ètò early praise láti Dayo Agbola rédíò tó kalẹ̀ sí Baltimore ní Maryland. Ẹ kú àbọ̀ sórí ètò. Mo kí yín lọ́kùnrin, mo kí yín lóbìnrin, mo kí yín lọ́mọdé, mo kí yín lágbàlagbà. Bóyá bí iṣẹ́ lẹ wà ní ẹ máa gbádùn ètò early praise lórúkọ ètò. Bóyá ẹ ṣì ń drive bọ̀ láti ibi iṣẹ́ ni àbórí bẹ́ẹ̀dì yín lẹ wà, ẹ máa gbádùn rẹ̀. Ẹ ṣé. Àtọ́pẹ́ la ó fò ní dá. Rose Alátiṣe ìyá àbíyè, ẹ káàbọ̀ sórí ètò. Tẹ̀júmádé Adélọ́wọ̀ Abíọ́lá, ẹ káàbọ̀ sórí ètò. Antonia Felix, ẹ̀yin náà ti join wa, ẹ káàbọ̀. All right, I welcome you all to this early praise program right from Dayo Agbola Radio
here in Baltimore, Maryland. I hope you will all enjoy it. If you are coming from your work, listen to these songs. You are in your house, you are on your bed, listen to this. Before you go to church, maybe you are getting ready, listen to this. We are here to praise the Lord. Catherine, Comonton, Bezalia, Rosia, yeah, you're welcome to the show. Tí ẹ bá ń gbọ́ wa, Dayọ̀ Agbọ́lá rédíò náà láti ń tẹ́lẹ̀ ẹwẹ́ láti rọ̀ bí òwe. Adéṣọlá Àjọbọ, ẹ káàbọ̀ sórí ètò. God bless you. Àrùn Fáyọ̀mọ́ Káṣọpẹ́ náà ni ọpẹ́ la ní láti máa adúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó jẹ́ ká rọ́jọ́ òní. Sunday àkọ́kọ́ nínú oṣù kejì ọdún 2018 báwo la bẹ̀rẹ̀ náà a ó ti mú oṣù kejì. Olúwa ó ṣeun. Dáre David ló ti kọrin fún wa lọ́wọ́lọ́wọ́. Ó poni eléyìí ní praises. Dáre David, ẹ máa enjoy ẹ̀. Great musician Taiwo Femi, welcome to the show. Live on Dayọ̀ Agbọ́lá Radio. Yes, you are welcome. I cannot but mention Vanessa Berry, the great comedian. Yeah, one of these days I will get you on the show. Vanessa Berry, welcome, happy Sunday. Ọláṣílẹ̀ Ọlátúnjí, ẹ káàbọ̀ sórí ètò. Early praise lètò náà, ẹ káàbọ̀ sórí ètò. If you are here to download our application, please go on Google Store, download your app, Dayọ̀ Agbọ́lá Radio. On the app, you can get our website, get our postcard, get the news, and even the programs we have. Please download it. Just check Google Store, put Dayọ̀ Agbọ́lá Radio. God bless you.
Our next song is Absolute Praise by Dayo Agbola himself. This album came out last year. Get yours. Check our postcard, then you can get the song too. Thank you. Samson Raji ọlọ́wọ́ ọdún ọlọ́wọ́ ìlú ó káàbọ̀ sórí ètò àyàn mi àyàn. Welcome to the show. Early praise from Dayo Agbola Radio. Joy Omoye or Joy Omoye, yes. Welcome to the show. Early praise is the show. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ jẹ́ ká jọ fìyìn fọ́lọ́run. Ìyìn ọlá ògo olóyè Jésù. Ajiwale right. Ẹ káàbọ̀ sórí ètò. Àjọ máa fìyìn fọ́lọ́run náà ni. Ẹ jẹ́ àbọ̀jọ máa gbólúwa ga, ká máa gbọ́ lọ́run ga. Ẹ ṣé. Adéyanjú Ọlárewájú Túndé, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ káàbọ̀. Òbé kọ̀mándà òun ló bá fìgbà fẹ́lẹ́dùmarè. Ẹ jẹ́ káwa náà kájọ gbé bàbá ga. Chief Ebenezer Òbé kọ̀mándà bàbá Mílíkì.
Adéyanjú Ọlárewájú Túndé, you are welcome to the show. Ajiwale Right, welcome to the show. Tóyìn Ruth, you are welcome. Samiraji Ọlọ́wọ́lù, welcome. Joy Omoye, you are welcome. Ọláṣílẹ̀ Ọlátúnjí, thank you for joining us. Vanessa Berry, the MC, the comedian, you are welcome. Bàbá akọrin Táíwò Fẹ́mi, ẹ káàbọ̀ sórí ètò. Adéṣọlá Àjọbọ, you are welcome. Kwetri Commenton Bezalia Rogia, you are welcome. Antonia Felix, welcome. Ẹ ṣé, ẹ káàbọ̀ sórí ètò wa. Tẹ̀júmádé Adélọ́wọ̀ Abíọ́lá, ẹ kú àbọ̀. Tó bá jẹ́ bí iṣẹ́ lẹ wà ní ẹ̀túns sí Dayọ̀ Agbọ́lá rédíò, kẹrọ máa bá àjẹgbádùn yìí ká máa praise Olúwa. Tó bá tẹ̀ jẹ́nu lé lẹ́wà tẹ́ ẹ̀ múra àti lọ síbi iṣẹ́, ẹ máa gbọ́ bákan náà. Wọ́n tó gbóúnjẹ lé náà rọra máa fẹ̀gbẹ́ ojú kan wo oúnjẹ kó dẹ̀ máa gbọ́ lọ. Òyìnbó sayé dẹ̀rọ̀, fi bluetooth ẹ sétí kó máa enjoy ẹ̀ lọ bẹ́ẹ̀. Ẹ̀yin tó wáyé pé inú mọ́tò lẹ́dẹ̀ wà, ẹ rọra gbé sí kẹ́ ẹ máa lọ. Ẹ ṣé, ẹ kú ojúmọ́, ẹ kú ìsinmi òní. Professor Oyèkúnlé Azeez, ẹ káàbọ̀ sórí ètò. Bàbá tiwantiwa, you are welcome, sir. This one is Ayan by Lara George. We praise you, God. Early praise náà lórúkọ ètò. Ká yin Olúwa náà ni ẹ jẹ́ àjọ máa yin Olúwa pọ̀. A ó máa yàn ọ́ lọ́jọ́kọ́jọ́ ni o bàbá. Ọ̀pọ̀ ló wà lọ́spítù tí wọn ò tiẹ̀ lè gbọ́ orin táwọn gbọ́. Ọ̀pọ̀ náà ti sún ẹsẹ̀ sókè. Ọ̀pọ̀ ló dẹ̀ ti kú tán ti lọ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ káàbọ̀ sórí ètò. Arábìnrin Ruth Ọláìdé, ẹ kú àbọ̀. Ṣáàjíire bí? Ẹ ṣé. Ọlọ́run ọba nìkan náà la lè máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ o. Bá a ṣe wà nílé ayé kìí ṣe nípa ipá wa, kìí ṣe nípa agbára wa, nítorí agbára Ọlọ́run ni. Nítorí ìdí èyí, ẹ jẹ́ ká jọ máa dúpẹ́ lọ́wọ́ Olúwa. Sunday àkọ́kọ́ rèé o nínú oṣù kejì ọdún 2018. Gẹ́rẹ́gẹ́rẹ́gẹ́rẹ́ a tún ti kó àkàsọ̀ ọdún yìí lọ. Jésù ò ṣeun.
ìgbà wo la ṣe happy new year àná ọjọ́ ìrèdí àná a dúpẹ́ lọ́wọ́ Olúwa. Aago 7 kọjá ìṣẹ́jú 19 ìwọ tó wáyé kó fẹ́ lọ síbi iṣẹ́ ni máa fetí kan gbọ́ rédíò yìí kí o sì máa múra. Ìwọ tó wáyé pé òun múra lọ sílé Ọlọ́run ni tó fẹ́ lọ jọ́sìn máa fetí kan gbọ́ gbé sí spíkà tàbí kó o fi bluetooth sí. Adésọjí Fádójú ẹ má bínú wọn fà mí lé lórí ṣé thank you for joining the show. Mega 99 olólalẹ̀ wù ó ní Ọlọ́run ti gbà fún mi ṣọlọ́run ti gbà fún wọn náà. Ebedosumu Mega 99 olóyin Ọlọ́run lọ́wọ́lọ́wọ́ yìí. Kò tí ì yájú náà láti sọ pé tẹ́ ẹ bá rí orin kórin nínú àwọn orin tí a ti ń gbé sí létí tí ẹ nífẹ̀ẹ́ sí bá wa láago ẹ lọ sórí wẹ́bsáìtì wa tàbí kẹ́ ẹ lọ sórí application náà ẹ bá wa láago a mọ̀ bó orin náà ṣe máa dọ́dọ̀ yín. Ẹ ṣé ìgbádùn tí yín làwa wà fún o at your service.
Mega 99. Merry Mate Oyèwọlé Ọmọlẹ́wà Tèmítọ́pẹ́ Merry Mate ẹ káàbọ̀ sórí ètò. Àwọn akọrin ògo ìyá onígèlè ẹ káàbọ̀ sórí ètò. Yẹ́misí Olúfádé, thank you for joining. Lórí eléyìí láti ń gbé Samuel Okposowole addicted to Jesus. Yes, we are addicted to Jesus. So addicted, I'm addicted to The time is 7:24. If you are getting ready to go to church, as you are listening to this music, listening to this program, then you can be dressing up. If you are driving, use your hand free. Aha! Ariel Akínbóyè, èmi ó kọrin. I will bless the Lord. Enjoy this music. Ó tọ́ ká praise Ọlọ́run láàárọ̀ ni o, lọ́sàn-án ni, nírọ̀lẹ́, láṣálẹ́, lóru gan-an tá a bá jí tá a fẹ́ lọ tọ̀, ká máa yin Olúwa náà ni. Kò sí nǹkan tá a tún lè ṣe ju ká máa yin Olúwa lọ. Òun ló fún wa lójú tá a fi ń ríran, ló fún wa létí tá a fi ń gbọ́ràn, òun ló fún wa lẹ́nu tá a fi ń kọrin, tá a fi ń jẹun, tá a fi ń sọ̀rọ̀, ó fún wa lẹ́sẹ̀ tá a fi ń rìn, tá a ló tún yẹ ká tún fọpẹ́ fún. I will praise the Lord.
This is Mariel Akimboye. I will praise your Lord from the album Èmi Ò Kọrin. Live from Dayo Agbola Radio here in Baltimore, Maryland. Keep enjoying it. Alágbàwí ẹ̀dá wọn kan náà ló yẹ ká máa fi ìyìn àtọpẹ́ fún. Olúwa o ṣeun. Aládé ògo. Ṣé bí wọ́n lè ṣe lè fún mi pé ìwọ́n jókòó lé ọwọ́ tún mi tẹ́mi ó fi sàwọn ọ̀tá rẹ̀ bí apótí ti sẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni o. Bàbá ní bá mo lójú rẹ̀ wà mo fẹ́ rí ọ. Ìbọ́jọ́ ọmọdé bá wọ ìníròyìn kẹ́kẹ́ yóò forí wá mi bọ̀ káyọ̀. Adébánkẹ́ Adéjùmọ̀, ẹ káàbọ̀ sórí ètò. God bless you. It is early praise live from Dayo Agbola Radio. Thank you for joining. Ẹ jẹ́ ká jọ yin Olúwa, ẹ jẹ́ ká jọ yin Ọlọ́run. Ó ti rí ẹ̀sọ́ ní gbogbo ńlá pàdé tó ti bẹ̀sibẹ̀bẹ̀ sí ẹni káwọ́ rẹ̀ sẹ́ni tó lè yí padà. Ọba tó ní kọlẹ̀ tí mo bá ń sọ bí àrà lójú. Bàbá mi tó gbé níwọ̀n ẹ̀kọ́ lábẹ́ aṣọ. Alágbára lórí alágbára alágbára ẹ̀sọ́ alágbára yóò tó tó. Alágbàwí ẹ̀dá. Alágbàwí ẹ̀dá. Alágbàwí ẹ̀dá. Alágbàwí ẹ̀dá. Ní ọba yàrá mi ọ̀gá ìlà. Kí ìgbà mi kẹsàn-án ní ọ̀gọ́nà mi àbí ìṣe. Bàbá Olúṣesí Ismail Ọláìdé ẹ kú àbọ̀ sórí ètò. Bákan náà ájà mi Alájà Làtífà Jùmọ̀kẹ́ Yusuf ẹ káàbọ̀ sórí ètò. Early praise náà lètò láti Dayo Agbola Radio ní Baltimore. Ẹ ṣé ẹ kú àbọ̀. Ayéfẹ́lẹ́ yín yẹn náà ló gbórí wọlé yìí o. Ájà Yẹ̀kínì Táwàkálítù Ájà olóko Dayọ̀ làwọn náà ń jẹ́. Ájà Yẹ̀kínì ọmọ wọn lọ́yọ̀ Aláàfin ẹ káàbọ̀ sórí ètò. God bless you. Aago méje kọjá ìṣẹ́jú mẹ́tàlélọ́gbọ̀n. The time now is 7:33. You are joining us live
on Dayo Agbola Radio. Keep listening and keep watching on Facebook. God bless you. We have on the show Mr. Rita. Welcome. Thank you for joining us. Tolulope Akintola, ọmọ ọlọ́mọ, Mama Adara. Welcome to the show. Ẹ ṣé. Ajia Tawakalitu. Ẹ ṣeun bẹ́ẹ̀ tí ẹ sanwó òpolówó ọjà. Gbé yín jáde. Ẹ fẹ́ ṣe oúnjẹ aládìídùn. Ẹ fẹ́ rẹ́ǹtì àga ni. Ẹ fẹ́ decoration. Ẹ pè Ajia. Ẹ̀yẹ kàn sí wa. Màá fún yín nọ́mbà wọn. Ọmọ ọlọ́mọ. Ẹ ṣé. Àwọn ti Ìbàdàn wọ́n gbórí wọlé. Tóyìn Àtàndá ọmọ ìyá. Ẹ ṣé. God bless you. Àwọn ìyá wa l'Ógbómọ̀ṣọ́, àwọn ìyá tí ò ní bàjẹ́, Princess Rebecca aya Oyègbàmí, ẹ káàbọ̀ sórí ètò. Àwọn ìyá nọ́ọ̀sì alábẹ́rẹ́, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun òde ọjọ́ sí. God bless you mọ́mí wa. Ẹ jẹ́ kájọ fìyìn àtọ́pẹ́ fọ́lọ́run, òun ló dá wa sí. Today is ọjọ́ kẹrin oṣù kejì ẹ̀rí àti gun January tán, February lájú ti mú ìyàjú ti ń gun lọ, ó tún kó oṣù mẹ́wàá báyìí níwájú. Ọlọ́run á dá gbogbo wa sí. Ẹgbẹ́ Ayéfẹ́lẹ́ yìí. Adéyanjú Ọlárewájú Túndé, ẹ kú àbọ̀ sórí ètò. Early praise náà lètò. Welcome to Dayo Agbola Radio, live in Baltimore, Maryland here. Ẹ ṣé, God bless you. Gbogbo yín ni mo kí pátápátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. A gbọ́dọ̀ fojú pẹ́ níkẹ́ni rẹ̀. Ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ wa, tẹ́ jí láàárọ̀, tẹ́ tún lọ sórí rédíò wa, tẹ́ tún lọ sórí Facebook. A dúpẹ́ lọ́wọ́ yín. God will continue to bless you. Oh Lord, touch my life too. Ayéfẹ́lẹ́ lélẹ́yìí tẹ́ ń gbọ́ o. Ayéfẹ́lẹ́. Bàbá o ṣé. 7:38 ní time.
aago 7 kọjá ìṣẹ́jú 28 bó ṣe gbọ́ Yorùbá ó dáa. Àwọn tiwa láti Dublin Julius Adétúndìmú mọ̀mí pastor mọ̀mí reverend ẹ káàbọ̀ welcome to the show right from Dublin God bless you. Kò lè bàjẹ́ láéláé iṣẹ́ Olúwa ò lè bàjẹ́. Juliet Adétúndìmú God bless you. Ẹ ṣé gbogbo ẹ̀dá ń gbàdúrà fún wa iṣẹ́ yín náà ò ní bàjẹ́ Ọlọ́run ó mọ wà pẹ̀lú gbogbo yín God bless you real good. Bá a ṣe jọ yin Olúwa Ọlọ́run náà yóò máa ràn wá lọ́wọ́. Eléyìí tó tún wọlé yìí ìyìn pọ́nbélé ló ń jẹ́ Akínadé Ṣẹ̀nwẹ̀lẹ̀ Jésù. Alájà Làtífà Jùmọ̀kẹ́ Yusuf ìyá Fàrídà wọ́n ń gbádùn wa. Alájà Onímẹ̀ríkè ẹ fẹ́ ra gbogbo tẹ́ fi máa ṣara lókè ẹ̀yin ẹ̀kọ́ kàn sí wa náà a ó fún yín nọ́mbà wọn bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin ẹ̀ kàn sí wa a ó fún yín nọ́mbà wọn. Ẹ ṣé Alájà God bless you. Ìyìn lórúkọ tí program dání láàárọ̀ yìí early praise ìyìn tó gbóná fẹlifẹli láti àárọ̀ early praise ìyìn náà ni ìyìn láàfo ní ṣe. Ṣẹ̀nwẹ̀lẹ̀ Jésù ló ń kọrin Bùkọ́lá Akíadé ó ní ìyìn pọ́nbélé. Ẹniọlá Akínláyọ̀ bàbá Gbọ́láhàn ọkọ̀ bíi pé ẹ káàbọ̀ sórí ètò Dayọ̀ Agbọ́lá rédíò náà lẹ́wà o. Ẹ má gbàgbé láti dáńlódù app yín lórí Google Play Store kàn táìpù Dayọ̀ Agbọ́lá síbẹ̀ á gbé yín lọ síbẹ̀ lọ dáńlódù ẹ̀. Lórí app yìí ẹ máa lè máa wo news ẹ máa ráwọn programs wa àwọn programs tá a ti ṣe tẹ́lẹ̀ náà ẹ máa lè gbọ́ even tẹ́ ẹ bá lo internet ẹ máa rí ọ̀nà láti bá wa sọ̀rọ̀ ẹ lè ṣe advertisement yín náà bẹ́ẹ̀ ẹ lọ download ẹ̀ Dayọ̀ Agbọ́lá rédíò app yẹn ẹ ṣé.
ẹ káàbọ̀ sórí ètò ọ̀nà mi Yẹmí ẹ mọ̀ káàbọ̀ sórí ètò olúwayẹ èmi náà o ọ̀nà mi ìyá Àǹjọlá ìyá Àjàyé ìyá Àjọrọ̀ Àǹjọlá Àǹjàyé Àǹjọrọ̀ ẹ káàbọ̀ sórí ètò God bless you. Mo recognize presence Mr. Saheed Olúwafẹ́mi Táíwò Bàbá Túndé ẹ káàbọ̀ sórí ètò àwọn oní photographer wa nìyẹn o wọ́n ṣe fọ́tò náà ṣe fídíò náà ṣe DJ ìkéde tẹ́ ẹ̀ sanwó fún Mr. Táíwò ẹ tètè mówó wá God bless you. Rauf Oyindamola ẹ káàbọ̀ sórí ètò God bless you. Mr. Táíwò àrọ́wọ́ yín God bless you. Praises náà la máa fọ́lọ́hún. Ìyàwó Èkìtì Ọládùn ní Olúwayọmí Awólùsì ìyàwó Èkìtì wọ́n gbórí wọlé ẹ ṣeun. Ìyá Dára Ìyá Kóredé ẹ káàbọ̀ sórí ètò ṣé ẹ ti múra chọ́ọ̀chì o àgùdọ̀ pẹ́ bẹ́ẹ̀ bá ṣe múra ẹ máa fetí kan gbọ́ rédíò yìí náà Dayọ̀ Agbọ́lá rédíò ibẹ̀ láti kàn sí ní Baltimore right here in Maryland enjoy all this praise. We give all our praises unto God, so I want God to receive my praise. What about you? This is the day He has made. Hallelujah, hallelujah. Praise me, the Lord of my soul. This is the day. Hallelujah, hallelujah, hallelujah. Praise the Lord of my soul. Give him praise. Hallelujah, hallelujah, hallelujah. Praise the Lord. Kí la rí fọ́lọ́run lẹ́yìn ọpẹ́? Ọpẹ́ náà ni bó o gúnyán kò lè jẹ, bó o roka kò lè jẹ, ó jẹ́ McDonald ló lọ tó lọ ra oúnjẹ fún kò lè jẹ, owó tó bá fún gan kò lè gbà á. Ọpẹ́ nìkan lolúwa ń gbà, àmọ́pẹ́ wa
èyí tí ẹ bá ẹ̀ṣẹ̀ ń join wa early praise náà ló ń lọ lọ́wọ́lọ́wọ́ láti Dayọ̀ Agbọ́lá rédíò tó kalẹ̀ sí baba ńlá studio ní Baltimore níbí ẹ ṣé. Time is 7:50. At 9 o'clock, please join us for the news around the world. Ìròyìn lédè òyìnbó tó bá di aago 9 ẹ bá wa pàdé. Ẹ download application wa Dayọ̀ Agbọ́lá rédíò kẹ́ ẹ lè rí gbogbo àwọn program tá a ní lórí application náà. Ẹ lè wọ bí tẹ́ ẹ máa gbọ́ròyìn, ẹ máa wọ bí tẹ́ ẹ máa gbọ́ orin lọ́kan ọ̀jọ̀kan, ẹ sì máa wọ bí tẹ́ ẹ máa rí program wa, ẹ bí tẹ́ ẹ lè bá wa sọ̀rọ̀ wà lórí application náà. Tẹ́ ẹ bá fẹ́ ṣe ìkéde yín lówó pọ́ọ́kú, tó bá ti dọ̀dọ̀ owó yẹn tó bá ti lówó pọ́ọ́kú ẹ kàn sí wa. Kọ́láwọlé Àkànní Fádèyí ẹ káàbọ̀ sórí ètò early praise náà ló ń lọ lọ́wọ́lọ́wọ́ láti Dayọ̀ Agbọ́lá rédíò. God bless you. This one is Ọlọ́run Gbàngbà from Tọ́pẹ́ Àlàbí. Ọlọ́run ìkan náà ni Ọlọ́run Gbàngbà Tọ́pẹ́ Àlàbí. Ẹ jẹ́ ká jọ máa yin Olúwa yìí, kò sẹ́lòmíì tá tún lè yìn lẹ́yìn Ọlọ́run. Òun ló ní gbogbo ọpẹ́, ló ní gbogbo ògo. God bless you. Olúwa láti ayọ̀ wá, ẹ̀yìn ẹ̀yìn àti
Tọ́pẹ́ Àlàbí ló yin Olúwa o. Báwo lọ́lọ́run yẹ tó lọ́dọ̀ tiẹ̀? Ṣé kékeré báyìí ni? Àbí báyìí? Àbí báyìí? Àbí báyìí? Àbí báyìí? Àbí gbàǹgbà gbangba? Lọ́dọ̀ tèmi Ọlọ́run gbàǹgbà gbangba ni. Ó tóbi. Ó tóbi àlejò mú. Arábìnrin Jùmọ̀kẹ́ Beatrice Yusuf, ẹ káàbọ̀ sórí ètò. God bless you. Àwọn tí wà ní Baltimore, Ọlọ́run máa ràn yín lọ́wọ́. Ẹ káàbọ̀ sórí ètò náà. Ẹ kàn sí wa o, tẹ́ bá fóònù tẹ́ fẹ́, ẹ jẹ́ ká mọ̀. A ó play fún yín. Ẹ download application náà, Dayo Agboola Radio. Ẹ download ẹ̀, a lè sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ ṣé. All right. Evergreen lórí eléyìí o, àwọn redeem náà kọ high praise. Come and see that the Lord is good. Olúwa dára. Ṣó dára sí ẹ? Olúwa dára sí mi o. Wọ́n ní kó o tọ́ wò kó o rí pé rere ni Olúwa. Come and see that the Lord is good. Wá wò ó pé dáadáa lolúwa. Early praise náà ló ń lọ lọ́wọ́lọ́wọ́ láti iléeṣẹ́ rédíò Dayo Agboola ní Baltimore. Tó bá ní orin tí ẹ fẹ́, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n mọ̀ ká jù sórí aago fún yín. Ẹ jẹ́ ká mọ orin kọ́ ẹrin tẹ́ bá ti fẹ́, ẹ jẹ́ ká mọ̀. Iṣẹ́ tiwa ni. It's our service to make you enjoy yourself. We are here for you. God bless you. Thank you so much, God. You were the reason for the season. Thank you, thank you, thank you, thank you, thank you. Thank you, thank you, thank you, thank you, Papa. Thank you so much, Lord Jesus. Everlasting Father. Thank you so much, Lord Jesus. We give you glory, Lord. Thank you so much, Lord Jesus. We thank you, we thank you, we thank you. Ká tó sọ pé afẹ́ mẹ́tò wá sí parí, ẹ jẹ́ kí n sáré ju ìkéde yìí sí orí afẹ́fẹ́. Wá polówó ọjà rẹ o, your goods and services. Wá polówó rẹ̀ ní Dayo Agboola Radio. Tó o bá wá lẹ́ẹ̀kan, wà wá convinced, ò ní wà confused. Hey, welcome to the show, Jacqueline Chavis. You welcome. Gẹ́gẹ́ mo yẹ sọ lọ, tó bá polówó ọjà ẹ lọ́dọ̀ wa, bó bá ṣe ń wò lórí Facebook, ó di lé ní ẹja mo lé ní. Bẹ́ẹ̀ la máa gbé sórí app wa, ó di méjì. Bẹ́ẹ̀ la máa sọ lórí rédíò, ó di mẹ́ta. Lẹ́yìn ọ̀nà kẹrin, ó máa wọ orí wẹ́bsáìtì wa dayoagboola.com. So ẹ̀kan tó bá ṣe advert ẹ báyìí, àti fọ káàkiri. And gbọ́ mi o, around the world ní advert máa lọ, everywhere in the world. Kì í ṣe America nìkan, kì í ṣe Nigeria nìkan, kì í ṣe Asia nìkan, around the world. So ọ̀nà mẹ́rin, price of 4 for 1. 4 for 1. Bó bá ṣe ń gbọ́ lórí Facebook báyìí, ni wàá máa gbọ́ lórí Dayo Agboola Radio, ni wàá máa rí lórí dayoagboola.com.
ìyẹn wẹ́bsáìtì wa. Bákan náà ló máa rí lórí application wa tó pé ẹni tó bá download application wà á rí advertisement ẹ̀ ń bẹ̀. Ẹ máa bọ̀ Olúwa ló ṣe é, àtọ́lẹ́yìn èèyàn náà ni. Ẹ máa bọ̀ and you be glad you did. Wọ́n ní ẹni tó di ọwọ́ báyìí tó ní kẹ́ni ó gbà ó jẹ́ kákọ́ gbà ná bóyá òkúta ni bóyá owó ni. Gbogbo ẹ̀yin tí mo mọ̀ yìí pé ẹ̀ ń ṣe iṣẹ́ ajé ẹ̀rí bẹ́ẹ̀ ṣe wọlé láti ń gbé yín sórí afẹ́fẹ́ lọ́fẹ̀ẹ́ láì sí gbowó lọ́wọ́ yín nìyẹn o, torí pé kàn join wa lásán. Nígbà tẹ́ bá wá tẹ́ wá mú àdúrà tí yín wá kí ẹ̀rù kó máa ṣẹlẹ̀ ẹ̀rọ olóhùn fóníṣẹ́ ẹni kò jẹ́ dáadáa. Ẹ máa bọ̀ lórí Dayo Agboola rédíò, ẹ máa bọ̀ ká lè gbé iṣẹ́ yín àti okòwò yín ká gbé jáde. Ẹ ṣé. The time is exactly 8 o'clock, 8 a.m. Aago 7 ló lù. Wọ́n tó bá fẹ́ lọ sílé ìjọsìn ó yẹ kó o ti máa múra o. Wọ́n tó bá jẹ́ iṣẹ́ ló ń lọ ó yẹ kó o ti máa wà lójú ọ̀nà. Ìyẹn ò dẹ́ dúró láti gbọ́ rédíò wa o. Fi rédíò ẹ sí spíkà tàbí kó o máa lo earpiece tàbí kó o lo bluetooth tàbí kó o tan bluetooth nínú mọ́tò. Very very easy. Máa enjoy ẹ lọ. We have on the show Lekan Oguns. Thank you for joining. Ẹ kú àbọ̀ sórí ètò. Alàgbà Henry George. Ẹ kú àbọ̀. Àwọn tiwa nìyẹn látàrí alálùmọ́lẹ̀. God bless you. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ pè wá fún ìpolówó ọjà yín. Ìpolówó ọjà ní àgúnmu òwò. Ẹ jẹ́ káyé mọ tẹ́ ń tà. Ẹ jẹ́ káyé mọ iṣẹ́ tẹ́ ń ṣe. Ẹ pè wá. Ilé ìjọsìn ni o. Ẹ pè wá. Ilé iṣẹ́ ni. Ẹ pè wá. Ọjà kan lórí tó ń tà. Ẹ pè wá. Bóyá ẹ fẹ́ ra pọ̀nmọ́ tí wọ́n gbé wá láti Naija authentic one. Iye ilé tán fi fọmọ limbo authentic pọ̀nmọ́ láti Naija. Ẹ kàn sí wa, a ó fún yín ní àdírẹ́sì àti nọ́mbà ẹni tó ń tà á. Bákan náà bó jẹ́ ẹja lẹ́fẹ́, ẹja kòkú ni, ẹja aborí, ẹja abó àtẹ̀dé gbogbo ẹ̀ ẹ kàn sí wa. A sọ fún bẹ́ẹ̀ máa rí. Irú ń bẹ o, irú pẹ̀tẹ̀, irú woro, epo gidi, ẹ̀yin ẹ kàn sí wa. A sọ fún yín bẹ́ẹ̀ ṣe máa rí gbà. Ẹ máa mẹ̀rẹ̀ káàbọ̀ sórí ètò OY orúkọ ńlá ni OY ẹ káàbọ̀ sórí ètò. God bless you. Bẹ́ẹ̀ ṣe enjoy ìwà yìí Ọlọ́run ò ní bà ayọ̀ yín jẹ́. Iléeṣẹ́ rédíò Dayo Agboola ọ̀rọ̀ náà lẹ́wà o. Ibẹ̀ láti ń dábí owó láti ń gbàdúrà òjè. Ẹ mọ̀jọ kan lẹ́nu òjè. Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi látàrí alálùmọ́lẹ̀. Adéwálé Ọlọ́lá láti London. Ẹ káàbọ̀ sórí ètò. Agboola Yétúndé ẹkùnrin ẹ káàbọ̀ sórí ètò. God bless you.
Wálé Ọlọ́lá ọ̀rẹ́ mi látàgídí gidi wọ́n náà máa ń lágídí lárigidi ẹgbọ́n ṣe lóòótọ́ ni èmi ò sọ bẹ́ẹ̀ o ẹnìkan ló sọ bẹ́ẹ̀ fún mi wọ́n láwọn ará arigidi máa ń lágídí torí pé gidi ti wà nínú orúkọ wọn wọ́n lẹ́ni wọ́n máa ń ṣe nǹkan gidi náà. Bàbá tèmi bàbá tirẹ̀ bàbá tiwọn bàbá tiwa bàbá tí mẹ́rin bàbá tèmi bàbá tirẹ̀ bàbá tiwọn bàbá tiwa bàbá tiyín ó dá o Ọláwálé Adéwálé Ọlọ́lá God bless you. The Deep Christian Church náà ṣe àwo yìí high praise back in the days àwọn àwo evergreen ni bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ló tuntun létí Olúwa dára the Lord is good Olúwa dára sí wọn náà Olúwa dára sí mi the Lord is good. Kí la tún fẹ́ sọ bẹ́rù bá mọ núrò amọ̀pẹ́ dá olójẹ́ kí n gbá ayéfẹ́lẹ́ wọlé ayéfẹ́lẹ́ onídẹ́rù bá mọ núrò ó yẹ kó dúpẹ́ ọmọ gan tó bá mọ núrò ó yẹ kó dúpẹ́ ẹrú nìkan kọ́ àsìkò ọpẹ́ la wà yìí ẹjẹ́ àjọjọ orin yóò gbúdọ̀ wéṣì o. Ayéfẹ́lẹ́ ọjà olórí ẹ̀ ń sọ bẹ́ẹ̀ oníbẹ̀rù bá mọ̀ núrò àdúpẹ́. Aago 8 kọjá ìṣẹ́jú 7 ní ọ̀dọ̀ wa níbí o mi ò mọ̀ tọ̀dọ̀ yín wọ́n lọ́dọ̀ tí wá ń bí aago 8 kọjá ìṣẹ́jú 7 ẹ̀rọ hours mọ́ nítọ̀dọ̀ yín ẹ̀mẹ̀yẹ tó jẹ́. Tọ́pí òòṣà Tọ́pẹ́ Àjàní ẹ káàbọ̀ sórí ètò pìrìsẹ́ńtà tó mòye àmọ̀rẹ́sí ẹ Maryland lọ́jọ́ kan látọdún 2 ó ti ló máa wá Maryland ó wá ó dáa o. Àwọn ti London àwọn ti UK adémi ni Fúnmi Ọlọ́lá aya ọ̀rẹ́ mi ẹ mọ̀dẹ̀ kú àbọ̀ sórí ètò ojú yín rèé ẹ kú àbọ̀ happy Sunday. Àwọn ará ti London wọ́n láago kan ó kọjá ìṣẹ́jú 7 lọ́dọ̀ tàwọn ẹ̀rí wákàtí 6 láfi jìnnà síra wa wákàtí 5 Ọlọ́run mọ̀ kú iṣẹ́ o sáárà rẹ o Olúwa. Àwọn ti London yẹn wọ́n ní 107 làwọn wà àwa wà ní 807 níbí Olúwa ṣeun. Ìyá àtirẹ ìyá àtiwá ìyá àtiyín ìyá àtiwọn ìyá àti everything ìyá àti títí ẹ káàbọ̀ sórí ètò bóò ní ẹ kú ìtọ́jú ọ̀rẹ́ mi lóò ti ń lògò ojú ẹ ti gbó kó ti gbó alright. Ẹ máa kàn sí wa ẹ kàn sí wa ẹ máa gbádùn wa àwọn náà gbádùn yín. Ọ̀rọ̀ kan gbé mi ọkàn yìí fẹ́lẹ́ ọ̀rọ̀ kan gbé mi ọkàn fúkẹ́fúkẹ́. Ẹ má rò pé kùn mí ló tóbi o àga yẹn ló ṣe kùn bẹ́ẹ̀. Alright. Láìpẹ́ láì jìnnà ayọ̀ mi fẹ́rẹ̀ dé.
tọ̀pí òòṣà aya Adéníran Tọ́pẹ́ Àjàní ẹ kú tọ́jú àwọn ọmọ o ṣé ń gbúrò Délé Thomas. tó jẹ́ wípé ẹ ó jẹ́ àjẹyó ẹ ó tún dé ìlọlẹ́ ẹ ó jẹ́ àjẹyó ẹ ó tún dé ìlọlẹ́ ẹ tún lè tẹ́kẹ̀. Aya Wálé Ọlọ́lá Adémi ni ǹjẹ́ olè ń bọ̀ wá ṣe é lò sí wa ẹ́ ó dáa á mọ̀ retí yín á pẹ̀ yín náà sórí ètò ẹ ṣe. àwọn kan ní mo wà selfish Ayéfẹ́lẹ́ bá sọ pé Jésù Kristi bá gbàdúrà òun wá ní kókó gbàdúrà tèmi kó tó gbàdúrà ẹnikẹ́ni ẹ̀gbọ́n ṣe selfishness nìyẹn tó wá ní kó gbàdúrà tèmi kó wá gbàdúrà àwọn èèyàn tó kù. tó fi jẹ́ pé ẹ ó jẹ́ àjẹyó ẹ ó tún dé ìlọlẹ́ ẹ ó jẹ́. We have on the program now Fúnmilọ́lá Òní Ọbásá. Fúnmilọ́lá Òní Ọbásá, welcome to the program. God bless you. Ọ̀rẹ́ mi Adéwálé Ọlọ́lá mọ́dún ó dìgbà náà tó bá fẹ́ lọ́dún mẹ́jọ ńkọ́ tó fẹ́ lọ second term ńkọ́ ẹ jẹ́ mọ́ sọ pé kò sẹ́ni tó wà lórí oyè tí báyìí pọ́lọ́ ló gbé síbẹ̀ o so bóyá àwọn ló wà lórí oyè àbẹ́lòmíì nǹkan tọ́lọ́run ó ṣe nínú ayé wa Ọlọ́run ó ṣe nǹkan rí tọ́lọ́run ó ṣe nínú ayé wa Ọlọ́run ó ṣe gbàgbé nípa pé ẹni báyìí ló wà lórí oyè tó bá fẹ́ wá lọ́la kò lè dé ọ lọ́wọ́ ẹ ṣe. Sami Oyewole ẹ kú àbọ̀ sórí ètò God bless you ẹ kú sinmi òní ẹ jẹ́ àjọ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó dá wa sí tó ṣojú rẹ̀ tó mọ́lẹ̀ sí wa lára kábíyèsí rẹ̀ o Ọlọ́run ìyanu agidigba ni ó máa pè é ọba ńlá ni alágbára ńlá ni kábíyèsí ni ẹja máa yìn Olúwa tó tóbi lọ́ba. Agidigba ni Fúnmilọ́lá Òní Ọbásá ẹ kú àbọ̀ sórí ètò God bless you. Tẹ bọ́tìn lọ́tún là ń tẹ bọ́tìn lọ́sì bọ́tìn tó wà ń bí ìyá bẹ́ẹ̀ tó 257,000 kí ogun ẹ̀ lè dáa náà ni ẹ ṣe.
Mega 99 yẹn rèé o ebe dosumu orin ayọ̀ rejoicing ẹgbọ́n orin eléyìí. A great musician, good instrumentalist, a good composer. Ẹ máa gbọ́ ṣẹ́ yẹn. Wọ́n ní o má fi ronú para rẹ kówó tó dé, má fi ronú para rẹ kókó rẹ ó tó kú yọ. Ọlọ́run ti pèsè ògo yìí sílẹ̀, ó máa wá náà ni. Adéwálé Ọlọ́lá bíṣà tó rí yẹn yóò ṣe o, olùgbé mi ò lójú kòkòrò. Tó bá ti di pírẹsidẹ́ǹtì ìbílẹ̀ àdìgbàkejì àbí Buhari ò lórí méjì, Ọbásanjọ́ ò lórí méjì. Wọ́n sì ti ní àsìkò àwa youth rèé, àwa youth náà lè ká jẹ́. Let's go there my friend. Ọládìméjì Yínká Isaac ó mọ̀ káàbọ̀ sórí ètò bóò ni ẹ kú ọjọ́ mẹ́ta, God bless you, ẹ kú ìsinmi òní, àwọn ọmọ ń kọ́. Wálé Ọlọ́lá ṣò ń gbọ́, ibi tọ́lọ́run mú ẹ lọ ibi gíga ni, má fi ròbí ṣe ra rẹ léṣe. Fi ààrẹ wa tó wà lọ́wọ́ ní Nàìjíríà àti lórí Amẹ́ríkà yìí fi wọ́n lọ́rùn sílẹ̀, jẹ́ ká máa ṣe ilé ayé, Ọlọ́run ó pèsè títí wa. Wọ́n ní bóyá ọmọ kìnìún a máa ṣe láìrí ebi àti máa pa wọ́n, ṣùgbọ́n àwọn tá a gbẹ́kẹ̀ wá lọ́lọ́run a kò ní ṣe láìní ohunkóhun. We have 11 minutes to the end of the program. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti join wa. The time is 8:19. By 8:30 we'll be rounding up for this morning. Then join us at 9 o'clock for the news. God bless you. Aṣèlú lọ o. Ìrìn àjò ẹ gba Amẹ́ríkà. Ìrìn àjò ẹ gba Canada. Ìrìn àjò ẹ gba Afghanistan àbí Syria. Wọ́n ní o máa kí Trump yìí sí. Oríire ti lè ṣe sáàtẹ̀.
Ṣé ń gbọ́? Mega 99 nìyẹn. Arrangement pọ̀, instrumentation pọ̀, composition pọ̀. Ẹ gbọ́? Lórí sókè. Aha. Eléyìí tó wọlé yìí ó là ń pè ní thank you Jesus. Dayọ̀ Agboola náà ló gbélé jáde lọ́dún tó kọjá. Yes, orin ọpẹ́ ni o. Àjọ máa kọ́ ni. Orin ilé náà la máa lò tá a fi máa round up program yìí láàárọ̀ yìí. Ní tìbílẹ̀ lélẹ́yìí, kò sí piano, kò sí gìtá, ìlù àgbámọ́lẹ̀ nìkan àti gángan òun la kó sínú ẹ̀. Gbogbo àwọn orin eléyìí tẹ́ bá fẹ́ ẹ kàn sí wa. Pastor Joseph Adétọ́lá, ẹ káàbọ̀ sórí ètò. God bless you. Àmọ́ mi nǹkan ẹ kú sí mi òní. Early Praise Live náà la wà lórí Dayọ̀ Agboola rédíò. Láàárọ̀ Sunday yìí, Sunday àkọ́kọ́ nínú oṣù kejì ọdún 2018. Àjọ fọpẹ́ fọlọ́run. Tẹ́ ẹ bá fẹ́ orin yìí, ẹ lọ sórí podcast wa. Ẹ máa bá orin tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ níbẹ̀. Ẹ lè download ẹ̀ free of charge. Last year la gbélé jáde láti Babalóńtà Digital Studio. Ẹ ṣé. So blessed, I so far blessed, oh Lord, we give you thanks, we give you thanks, Lord. Baba, 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 wala lo fún lápá. Ọba ló yẹ fún wa. We are so blessed, The time is 8:25. Aago mẹ́jọ kọjá ìṣẹ́jú márùndínlọ́gbọ̀n. Tó bá ti ń dago mẹ́jọ àbọ̀, a máa mú ètò yìí náà wá sí parí. Ẹ pàdé wa láago mẹ́sàn-án fún ròyìn news. Gbogbo ẹ̀ tí ẹ ti join wa láti àárọ̀, ẹ ṣé àdúpẹ́.
Pastor Joseph Adétọ́lá ẹ ṣé àdúpẹ́. Tọ́pì Àjàní Tọ́pì Òòṣà ẹ ṣé àdúpẹ́. Adéwálé Ọlọ́lá Babatis ẹ ṣé àdúpẹ́. Ọládiméjì Yínká Isaac God bless you ẹ ṣé gan ni. Sami Oyèwọlé ẹ ṣeun. Fúnmilọ́lá Òní Ọbásá ẹ ṣeun ẹ kú àbọ̀ sórí ètò. Henry George God bless you. Adémini ìyàwó ọ̀rẹ́ mi ẹ ṣé ẹ káàbọ̀. OYAY ẹ kú rìn ẹ káàbọ̀ sórí ètò wa o. Ọládùn ní Olúwayọmí Awólùsì ìyàwó Èkìtì ẹ ṣeun. Ọlọ́mi àwọn tiwa nìbàdàn ẹ ṣé. Mr. Saibu Taiwo ẹ ṣeun. Ẹniọlá Akínláyọ̀ Bàbá Gbọ́láhàn ẹ ṣé àdúpẹ́. Alfa Alájà Làtífà Jùmọ̀kẹ́ ẹ ṣeun. Ìyá Fàrídà àdúpẹ́ lọ́wọ́ yín. Ajá Yẹ̀kínì Dayọ̀ ẹ ṣé. Beatrice Yusuf ẹ ṣeun. Ọládé Ruth ẹ ṣeun àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Tóyìn Àtàndá ọmọ ìyá ẹ ṣeun. Tolú Akíntọ́lá ọmọ ọlọ́mọ ẹ ṣeun o gbogbo yín là ń kí. Juliet Adétúndìmú láti Dublin ẹ ṣeun àdúpẹ́ lọ́wọ́ yín. Listen to Dayo Agboola Radio 24 hours non-stop 24 hours. Ọba tó gbani lọ́jọ́ tó gún bá tilẹ̀ o. Jehovah is your name. Jehovah is your name. Ẹ lè download orin lórí podcast wa. Tẹ́ ẹ bá ti download application yẹn ẹ lọ sí podcast ẹ máa rí àwọn orin níbẹ̀ ẹ dẹ̀ lè download ẹ̀. Alágbádá iná wa bá o. 8:27 aago 8 àbọ̀ ó ti fẹ́ lù báyìí tá a máa kúrò lórí ètò ó kù ìṣẹ́jú 2 péré ẹ ṣé. Bàbá tó tó bàbá. Bàbá náà ní iṣẹ́ báyà tí. Kábíyèsí. Bàbá. Èmi a máa dúpẹ́ gbogbo oore tó ti ṣe nínú ayé mi o. Ìfẹ́ rẹ kò sóhun tá a lè fi wé. Ojoojúmọ́ ló ń dọ̀tun nínú ayé mi o bàbá. The steadfast love of the Lord never ceases. Láyé mi, His mercies never come to an end. They are new every morning. New every morning, great is thy faithfulness, O Lord. Great is thy faithfulness. Oh, yeah, God, yeah. The steadfast love of our Lord never ceases. His mercy never come to an end. They are new every morning. Tuntun ni new every morning. Great is thy faithfulness, O Lord. Baba, oh, great is thy faithfulness. They are new every morning.